الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Kí o gbé olùgbọ́ mi lápọ̀ lẹ́sí bí ìjọba àti orí kí ọlọ́ba kí ó gbà lẹ́sẹ̀ fún wa. Ìta àfi mẹ́nu bá náà ní tí Amẹ́ríkà ń bá bọ̀ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ hajj àbí owó dìhíyà. Èyí tó jẹ́ pé kábàlá tó jẹ mọ́rọ̀ owó. Ìta mẹ́nu bá kẹ́yìn tó jẹ mọ́rọ̀ ìjẹ́ ní ìyẹn lè yáwó fún hajj àbí umrah bí. Ìta fẹ́ sọ lónìí ìjẹ́ ní ìyẹn lè yá owó fún àtìrà ẹran iléyá. A rí pé ẹran iléyá pípa ó jẹ́ súnà tí wọ́n kápá mọ́ tí wọ́n fẹ́ kí èèyàn ṣe, ó sì pàtàkì pọ̀ jù fẹ́ tó bá lágbára láti ṣe. Ìjẹ́ lẹ́yìn tí ó bá wá lówó lọ́wọ́ ìjẹ́ ní ó lè yáwó láti ra ẹran iléyá bí. Àwọn àfáà wọ́n sọ wípé tó bá jẹ́ pé èèyàn bá lágbára àti ra ẹran iléyá ṣùgbọ́n ó ní àǹfààní àti yá owó rẹ̀, eléyìí ò sí tó burú fún láti yá owó ra ẹran iléyá. Lóògbà tó fi ń jẹ́ wípé ẹni yìí ó ti ní nǹkan kan tí yóò fi sanwó yìí. Eléyìí túmọ̀ sí pé tí ìbá jẹ́ pé kò lówó ẹran iléyá ó sì ọ̀rẹ́ tí ó ya ṣùgbọ́n kò sí ọ̀nà tó lè gbà sanwó yìí, kọ́mọ ìyá kọ́mọ rẹ̀ ẹran iléyá o, kọ́mọ ìyàwó rẹ̀ ẹran iléyá o, bí ọmọ retí pé àwọn èèyàn ó fún òun náà nínú ẹni tí bá pa. Nítorí pé la yukallifu Allahu nafsan illa wus'aha. Allah subhanahu wa ta'ala kò lá kankan bọ́ ẹ̀dá kan lọ́rùn ju tí ó jẹ́ rọrùn fún lọ. Ní tó jẹ́ rọrùn fún ẹ̀dá ni pé tó bá lówó ẹran iléyá lọ́wọ́ kó pa ẹran iléyá. Tí ó bá lágbára kó ní sùúrù fún Allah subhanahu wa ta'ala. Tó ní kó lágbára àti jẹ́ pé yóò yàwó tí ó sì rí san, tí èsì kí wọ́n sì máa wọ́n máa lé kiri lẹ́yìn ọdún lẹ́yìn náà òwúrú láti jẹ́ pé yóò yàwó ra ẹran yìí. Ọ̀nà tí ìwọ́n gbà yá owó mú tó jẹ́ pé yóò yá owó yìí tí ó sọ àsìkò kan wípé àsìkò yìí ló wọ́n san ni o, àbí yóò máa sanwó díẹ̀díẹ̀, eléyìí sí tó burú gbogbo ẹ̀ tó fi jẹ́ pé àǹfààní sàǹbẹ̀ fún tó lọ́wọ́ kó ṣe àwọn ìrìnàkọ́ wa.